Ìjà bẹ́ sílẹ̀ láàrin LIZZY ANJORIN àti ọ̀rẹ́ rẹ̀ àtijọ́. Àwọn èèyàn ya mẹ́sà ìgbéyà pẹ́rẹpẹ̀rẹ. Wasiu Ayinde ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀ tí wọ́n ní ó dàrú. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí bí ọmọ Wasiu Ayinde ìyẹn Dámilọ́lá ṣe sọ pé Emmanuel Adégbọ́n ni pé ìgbéyàwó òun àtọkọ òun ò tíì dàrú, ni Emmanuel ti dọ́gbọ́n fún lésì tó sọ pé kò mọ nǹkan kan, ọmọdé ló ń ṣe é. Ó tẹ̀ pé kò fẹnu sọ̀rọ̀ náà, lówe ló fi sọ̀rọ̀ náà látàrí bí Emmanuel ṣe gbé fídíò kan sórí ẹ̀rọ ayélujára tí ó gbé orin Sunny Adé kan sí. Lórí náà sọ pé ọmọdé ò mẹ̀là, ó lóun mẹ̀là katakata, bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀là katakata ọba ìjà ni. Ká sajá mọ́lẹ̀, ká sọ ẹkùn mọ́lẹ̀, ká wá fi ìwé ẹkùn ká fi lájá lọ́wọ́. Báwo lè ṣe rí yẹn sí? Táwọn kan sì ń gbè lẹ́yìn Emmanuel Adérọ́pò pé kó ja ayé orí ẹ̀ kó máa gbádùn ayé rẹ̀ lọ. Táwọn kan sì bu ẹnu àtẹ́lu Dámì wípé ṣé ilé ọkọ rọrùn níyà tiẹ̀ náà kó kúrò nílé Wasiu, àti wípé ṣé Emmanuel ló lè yà rẹ̀ kúrò nílé ọkọ ni. Táwọn kan sọ pé ṣèbí obìnrin náà ní Dámì, òun náà máa mọ bí ilé ọkọ ṣe rí nígbà tó bá fẹ́ ọkọ, àti wípé kò sí nǹkan tó kàn pẹ̀lú ìjà bàbá rẹ̀ àti Emmanuel. Wasiu Ayinde K1 The Ultimate ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára pé òun àti ìyàwó rẹ̀ Emmanuel ń jà. Wasiu Ayinde ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wípé kò sí jà kankan láàrin òun àti ìyàwó òun, àti wípé lásìkò yìí ilé ìgbafẹ́ tóun kọ́ lọ́wọ́ lòun gbájúmọ́, tóun fẹ́ pa ọkàn pọ̀ sí, tóun sì ti gba ìyàwó òun níyànjú pé kó gbájúmọ́ okòwò rẹ̀. Òun ti ní kó fẹ́ ẹ̀rọ ayélujára sílẹ̀ kó gbájúmọ́ iṣẹ́ rẹ̀, lópin ohun gbogbo ẹ̀ máa já sáyọ̀. Ó lè sì lẹ́tọ̀ọ́ láti gbọ̀rọ̀ náà bó ṣe wù. Wasiu wá sọ pé òun ò fẹ́ Títí Máṣà mọ́ o, ó ti lọ títí láéláé, àti pé ṣé torí pé Títí Máṣà kọ̀ òun sílẹ̀, ṣé kóun wá pojú òun dé sáwọn ọmọ mẹ́ta tó bí fún òun ni. Nígbà tó oníròyìn béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé lóòótọ́ ló ní arábìnrin kan ọmọ ẹ̀pẹ́ tó fẹ́ fẹ́, Wasiu ní òun kò fẹ́yàwó tuntun lásìkò àti pé àgbẹ̀ lòun tóun sì lóko tó tóbi, gbogbo nǹkan tó gba ọkàn òun nìyẹn. Òun ò sì ráyè kóun máa kiri ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ obìnrin, àyè kò sí fóun rárá. Ohun táwọn ẹlòmíì ti sọ ni pé Emmanuel ò fẹ́ rí àwọn ọmọ ọkọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé Wasiu ò fi àwọn ọmọ rẹ̀ ṣeré. Ohun tó tún gbọ́ ni pé ó tún fa ìbínú ọkùnrin náà ni bí obìnrin náà ṣe kẹ́ kámẹ́rà aṣòfófó sílé rẹ̀ láti mọ ohun tó ń lọ nínú ilé náà, láti mọ obìnrin tó bá ń wọlé tàbí jáde. Ìta gbọ́ pé ó mú inú bí Wasiu lọ́pọ̀lọpọ̀. Látàrí èsì tí Wasiu fọ̀ làwọn èèyàn sọ pé ó farahàn wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin òun àti Emmanuel tó tún máa ń pè ní ẹlẹ́bàá yẹ́lò. Ohun tí Emmanuel fẹ́ ni pé kó máa rí ọkọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà gbogbo, tó jẹ́ pé òun nìkan ló máa lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n tí K1 ò ráyè gbogbo nǹkan báyẹn lásìkò yìí. Látàrí àwòrán tó òṣèrébìnrin ilẹ̀ wa Mercy Aigbe fi kí ọmọ rẹ̀ Ọlájùwọ̀n kí àyájọ́ ọjọ́ ìbí rẹ̀, làwọn kan sọ pé ó dàbí pé Gentry kan ló lọ́mọ o, tí wọ́n sọ pé ọmọ náà jọ Adéòtì, ẹni tí Mercy Aigbe ń fẹ́ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n téèyàn bá farabalẹ̀ tó wo ọmọ náà, á rí i pé ọmọ náà jọ Mercy. Yínká TNT fún LIZZY ANJORIN lésì ọ̀rọ̀ tó sọ sí. Mi ò fẹ́ wàhálà. However, mo take time mi láti wo fídíò tí LIZZY ṣe. Ní tí mò ń sọ lẹ́ẹ̀kan ni pé LIZZY, èmi kọ́ ló yẹ kó sọ bẹ́ẹ̀ yẹn sí i. O mọ reason, because number one mi ò ṣẹ́. Number two, ó mọ̀ pé ọ̀rọ̀ tèmi ti kọjá ọ̀rọ̀ monetization. Ẹnu iṣẹ́ ló ti bá mi now LIZZY. Ẹnu iṣẹ́ la ti pàdé. Ó dẹ̀ mọ̀ pé ẹnu iṣẹ́ ta ti pàdé. Mi ò ń ṣe just not iṣẹ́. Business class ni mo ti ń serve. Mo láwọn èèyàn tó ń wà lọ́dọ̀ mi. Mo máa ń wá sí economy wá wò wọ́n, wá monitor wọn, máa tún padà síwájú. Ẹnu iṣẹ́ ló ti bá mi náà bí mo ṣe pàdé wọn náà lẹ́nu iṣẹ́. So mo kọjá pé wíyá kí ni mo fẹ́ fi monetization ṣe. And again, bí mo ṣe sọ̀rọ̀ nígbà Priscilla, bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ̀rọ̀ torí mo rí níbi tó ti sọ pé ṣé Florida ò kì í ṣọmọ, ṣé bàbá Ìjẹ̀ṣà ń ṣọmọ. Mo jáde several times láti sọ̀rọ̀ nípa Florida, and the reason ni pé anything ọmọdé mo ní ẹ má fi tọmọdé sí i. Àìmọye èpè táwọn èèyàn gbé mi ṣẹ́. If I tó stage kan tí n bá sọ nǹkan báyìí má ní ẹ LIZZY mo support, tí n bá sọ nǹkan báyìí LIZZY mo support. Nígbà tí mo sọ̀rọ̀ Florida, àìmọye èpè táwọn èèyàn gbé mi ṣẹ́. Àìmọye eléyìí náà tí mo sọ̀rọ̀ Priscilla, àìmọye àwọn èèyàn tó sọ̀rọ̀ náà tí mo short wọn pé kò sí tó kàn mí pẹ̀lú anything tó bá ń ṣẹlẹ̀. So bí mo ṣe sọ̀rọ̀ Priscilla bẹ́ẹ̀ náà ni mo ti ṣe sọ̀rọ̀ Florida rí.
honestly mi ìdẹ fìgbà kan kúrò lẹ́yìn ẹ̀ wá rí pé ńgbà kan gan mo tún ńgbà tí nǹkan tó ṣẹlẹ̀ mo tún láti apologize ọmọ yẹn mo tún ṣorin fún you understand èyí tó wá sọ pé nǹkan tí mo máa jẹ nígbà tí mo wá sẹ́kọ̀ọ́ tó invite mi ṣé mo ráyè wá ká máa sọ pé bóyá oúnjẹ tí mo fẹ́ jẹ ni ò jẹ́ kí n gbọ́n mi gbà nǹkan kan lọ́wọ́ anybody èmi máa fúnyàn ni honestly tí má gbà lọ́wọ́ èèyàn gan bóyá mo kàn fẹ́ yọ̀ tí ilé oge mi tó mi jẹ mi ebi ò pa mí mi ìdẹ̀yọ anybody ò bá wù kẹ́ rí mi pẹ̀lú láyé mi kì í ṣe nuisance sí wọn tó bá lose mi àwọn náà máa mọ̀ pé nǹkan jábọ́ lọ́wọ́ wọn mi ò ṣe nuisance fi yàn pé ọwọ́ èlò ni monetization ìwọ kúkú o mọ̀ pé ìyáláyà gold ni ẹ wo ṣé bí gold ló wà lọ́rùn mi ìwọ náà dẹ̀ mọ̀ pé Ọlọ́run jogún àwọn kìíní fún mi torí mo ti fi wọ̀n ẹ́ rí ṣé monetization kan tó bẹ̀rẹ̀ monetization dẹ̀ mo ti rà ṣé monetization ló fẹ́ fún mi ìgbà táwọn èèyàn ti ń gba monetization lórí Facebook èmi ò tiẹ̀ tí ì gbà rárá mọ́mí adébí pé wà lára tó máa ní òde lọ ṣe kó máa gbowó bí àwọn èèyàn ṣe pọ̀ bí ìmọ̀ ń pa ẹ̀ so kí ni monetization fẹ́ ṣe fún mi ìdíṣẹ́ ló ti bá mi wo ẹnu iṣẹ́ ni mo wà mo ní break 1 hour ni mo wá jókòó síbi ẹnu iṣẹ́ ni mo ṣì wà ọmọ ṣiṣẹ́ lèmi èmi kúrò lẹ́nu pé wọ́n máa fún mi lówó lọ bá tèèyàn jẹ́ àbọ̀ máa fún mi lówó máa jókòó máa ṣe rubbish nítorí monetization I don't do that nítorí ẹ̀ mo ṣe sọ pé ọmọ tí mo bá gbé gbogbo àwọn ọmọ tó wà lórí ìkànnì ọmọ mi ni wọ́n àfi tí ìyá wọn bá sọ fún mi pé bí mo ṣe gbé Florida tí mo ṣorin fún tàbá rí èèyàn tó bá ní àmì ìfẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ torí o gbé Florida to your tent o Israel I don't care to your tent tí mo ṣe gbé Priscilla tàbá rí èèyàn tó bá ní torí pé o gbé Priscilla to your tent o Israel I don't care to your tent mi ò láṣìírí kankan lọ́wọ́ ẹ̀ mi ìdẹ̀ bá ẹ sọ̀rọ̀ èèyàn rí bí wọn náà ṣe láṣìírí lọ́wọ́ mi tí mo bẹ ẹ sọ tí ò bá mi sọ̀rọ̀ èèyàn rí the last time tí mo bẹ ẹ yes mo ń lẹ́tọ̀ọ́ láti bẹ ẹ nítorí nǹkan tí èmi ni mo kọjá àyè mi kan tí mo dẹ̀ ṣe ò dẹ̀ láìkẹ́ pé mo call out àwọn dádì wa pé àkàn bá mi bẹ ó láìkẹ́ ó dẹ̀ fi ẹ̀rùn inú ẹ̀wọ̀n pé ó láìkẹ́ mo dẹ̀ bọ́ta mo bẹ ẹ gẹ́gẹ́ bí ọmọlúàbí bọ́ eléyìí mi ò ṣe ẹ̀ mo bọ́ síta mo sọ pé kó má ṣépè fún àwọn èèyàn gẹ́gẹ́ bí mo ṣe bọ́ síta pé kó má ṣépè fún Florida mo bọ́ síta láti sọ pé kó má ṣépè fún Priscilla àbí ọmọ ọkọ ọmọ because kò sí anybody tó rà mí I don't belong to any carcass anybody I'm not going to acquire any other person's enemy no kò sí anybody tó rà mí mi ìmúlẹ̀ pẹ̀lú èèyàn kankan pé ìmúlẹ̀ tí mo ṣe yìí o wàá ṣe lé òní ṣe lé mi ìmúlẹ̀ pẹ̀lú èèyàn kankan. Ní ilẹ̀ tó mọ́lẹ̀ ní tí wọ́n bá gbé ọmọ èjè ní in fact níjọ́ tí wọ́n gbé ọmọ èjè tí mi mọ̀ pé kò ń ṣojú ọmọ yẹn náà gbé síbẹ̀ mo lọ sórí péjì lady tó ti lọ tí wọ́n rí sí pé I leave this girl alone tó bá gbé ọmọ ẹ sábọ̀dù lẹ́ni tó bá jẹ́ ọmọ kékeré máa bọ́ síta pé no don't do that ẹni ọmọ tó bá gbé èmi ò báyàn jáde di ọmọ tàbá wá rí ẹni tí mo wá bọ́ síta sọ̀rọ̀ lórí ọmọ ẹ̀ tó wá fẹ́ máa bá mi jà tough I don't give a saucepan to your tent o Israel ìyẹn kò sẹ́ni tí mo bá ṣe àbòsí bóyá mo á bẹ́ ẹ mo sọ̀rọ̀ Ìyábọ̀ fún ẹ mi ò ṣe rí bóyá mo lọ bá Ìyábọ̀ mo sọ̀rọ̀ ẹ fún Ìyábọ̀ mi ò ṣe rí so tó bá jẹ́ pé nítorí ọmọ àbí torí pé nǹkan tí mo sọ torí mo gbọ́n bí tó ní ìyá bàbá àjèṣọ́ ń ṣe ọmọ ṣe Florida mo sọ nígbà yẹn pé ẹ má gbé àwọn ọmọ yìí àìmọye èpè tó máa ṣe fún mi tí má ti dárúkọ pé Lizzy ló ń ṣe kíní kan you got to go and warn Lizzy you got to go and ṣe kíní kan Lizzy Lizzy ò ń ṣe ọmọdé mi ò ń ṣe ọmọdé I can only speak I can't force people you understand but wípé èyí tó wá sọ owó náà mọ̀ pọ́rọ̀ yẹn ò kí ń ṣe tèmi Lizzy ó mọ̀ pé ẹnu iṣẹ́ ló ti bá mi nà ó mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ Facebook pé àwọn tó ń níṣẹ́ lọ́wọ́ àbí àwọn tó ń jókòó sórí Facebook tẹ́ pé Facebook ní ayé wọn ó mọ̀ pé mi ò sí nínú wọn ó mọ̀ pé mi ò sí nínú wọn wàláì mo mọ̀ pé ó mọ̀ pé èyí tó sọ yẹn ó kò sọ ni ó ní mi ò ṣe kà fún àwọn kan ó ṣe pé ó ṣe kíní kan Lizzy ò lè ṣe pé fún mi wáyé tó ṣe fẹ́ ṣe pé fún mi kí ni mo ṣe fún ọ̀rọ̀ monetization tó sọ gan kò lè jẹ́ tèmi torí ó mọ̀ pé ẹnu iṣẹ́ lòun ti bá mi náà ti ṣe gbẹ́gbẹ́ ó mọ̀ pé lára iṣẹ́ tó ń bá mi èèyàn 8 ló tún ṣiṣẹ́ lẹ́yìn mi lẹ́yìn tó bá ti mú àwọn captain èmi náà máa mú tó kàn
pọ́sà ni mí lórí flight so Lizzy mọ̀ pé mi ò kí ń ṣe ẹni tó ṣe máa wá ẹ̀sùn àrèjẹ kéékèèké monetization tó máa wá ba ayé èèyàn jẹ́. Lizzy gan mọ̀ fúnra rẹ̀ wípé ibi iṣẹ́ ló ti bá mi gẹ́gẹ́ bí èmi náà ṣe pàdé lẹ́nu iṣẹ́ ló ti bá mi nà láti pàdé. Mo dẹ̀ ṣì wà lẹ́nu iṣẹ́, mo tún délùú mo tún kàwé o, ID card mi rèé, ẹnu iṣẹ́ ni mo wà náà. Mo kọ̀ wá, mo lọ fún break, mo wá gba fresh air torí inú ọ́fíìsì mi yẹn tutù jù fún mi, weather dẹ̀ dá. Mo dẹ̀ ní mò ń lọ fún some break, mo wá síbí báyìí mo wá gba fresh air ni mo ní mo dẹ̀ rí gbogbo yẹn dẹ̀ ń send ẹ̀ sí mi, ẹ̀ dẹ̀